abiyamọ má sùn abiyamọ má ṣàṣùpẹyẹ bọ́ bá ti fọ́kọ́mọ rẹ̀ ó ní láárí ọjọ́ àti bímọ sáyé tí wọ́n ti kí ni kú ewu lọ́mọ ti wọnú ogun ọ̀pọ̀ ní dání ní báríkà tí ó dénú tí wọ́n ń finú méjì kíyàn gbogbo ẹni kí ni kú ewu kọ́ náà ló fẹ́ kọ́mọ gbáyé pẹ́ gbogbo ẹni bá ní gbọ́mọjó náà kọ́lé yẹn gidi kánrin nínú wọn ló sín gbẹ́rẹ́ sórí àwọn torí kọ́mọ ó yarọ wọ́n ti má gàdàgodo àfòrán lọ́wọ́ ẹni ibi ti gbéǹdè sísàlẹ̀ ẹ̀wò ìfẹ́ rẹ kọ́ ni wọ́n ní orí ìkókó lóṣìkẹ̀ ẹ̀dá fẹ́ gbọ́wọ́lé wọ́n fẹ́ mọ ohun tọ́mọ ó dà lẹ́yìn wá ọ̀la ni bí wọ́n bá rí ìpolówó ọmọ ló bí sáyé iṣẹ́ di ṣíṣe ṣùgbọ́n bọ́ bá ṣe pókùtà lárúgbó wọn tún gbà níyàn tó. sátẹni eré àtẹni ìkànnì kí ni kó àròsọ lọ́jọ́ ìkókó bá dé sáyé kíkí ọmọ àròbó tó ké wá sáyé ìbínú àwọn èèyàn kan ni wọ́n ti rí ìpèrè táwọn sá nínú oyún forí sọ́pọ́n wọ́n wá ń wo ibi tí wọ́n tún lè bá yọ òṣìkẹ̀ ẹ̀dá ti bọ́ bàtà sọ́nà ìyá ìkókó ọjẹ́ máa fura ní tọ̀túntòsì. ṣebí kọ́mọ tó délé ayé làwọn ti ń sáré ká ọjọ́ ò ti gbóyún sínú bó o ṣe ń gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan àtiwọ́ àtàwọn ni wọ́n ti ń ronú kátà pa ọ́ lórí kó o kú olúwo ọba ló kó ọ yọ wọ́n ti fìgbà kan bèsùn lọ́wọ́ kóyún rẹ̀ ó lè bàjẹ́ adániwáyé ló ní kò sáàyè. abiyamọ ìbímọ tó bí sílé ayé nìmọ́kẹ́gùn rẹ̀ àkọ́kọ́ bó o bá ti bímọ tán iṣẹ́ sì tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọ̀yá báwo lọmọ ṣe fẹ́ ra eré kọ́mọ ó yarọ lẹ́ni bí ń sá kiri bí wọ́n ṣe ń sáré abiyamọ dákun má ṣe jòkó eré tètè bá o bá fẹ́ kọ́mọ rẹ̀ ó yé. eré bí ilé babaláwo àbílẹ̀ oníṣègùn kọ́ lèmi ń wí abiyamọ má rojọ́ rẹ̀ fálùfáà kankan máa bolú ọba kíkankíkan má ṣe fọ̀rọ̀ rẹ̀ lọ̀ wọ́n ọba tí gbanilá fọ̀rọ̀ lọ̀ wọ́n kúkú bí tiwọn wọn ò sì fẹ́ kó kú ṣùgbọ́n wọ́n fẹ́ kí tọ́mọ ẹlòmíì ò sánkú bí ilé ayé ṣe rí lórí òun ìwà èèyàn kanú àwọn eku tí jẹni títún fẹ́ ni àwọn sì lè rùn tí gbẹ̀wù lọ́rùn èèyàn gbogbo abiyamọ tó bá fẹ́ kọ́mọ ó là ẹ̀yin lẹ̀ ní ibù kẹ́díwọ́ bọ́ bá ṣe pé tàwọn èèyàn ibi ni wọ́n kunlé ayé tí wọ́n fẹ́ kọ́mọ ó ṣubú lumi wọ́n lè jẹ́ nínú ẹbí ará tàbí láàrin ọ̀rẹ́ wọ́n tún ń bẹ nínú ará àdúgbò abiyamọ jílóru máa bẹ lọ́rùn ọba àánú kọ́bá ọtọ́mọ rẹ̀ àtọ́yè ni kọ́mọ ó ní láárí kọ́mọ ó dẹni tó sórí ire kọ́ lẹ́sìnkẹ́ pàtàkì kọ́mọ ó má yapò kí. ìmọ̀ràn ni mò ń gbà bíamọ tó bá fẹ́ kọ́mọ ó yè kọ́mọ ó ní láárí má ṣàṣùpẹyẹ má sì ṣàṣùn para máa bolúwọ ọba ní eré ọ̀tá lójoojúmọ́ eré wọn ò dínkù. ǹjẹ́ Abu Muhammad mo sọ yìí náà mo fẹ́ tilẹ̀kùn ètè títí ọjọ́ míì ni ọmọ orímọládé mo fẹ́ kángára rẹ̀ lé bàbá tó bí mi lọ́mọ ọmọ àtàndá mo fẹ́ rajò lẹ́rìí sùn. ǹjẹ́ a kì í ṣe é mọ̀ bí wọ́n bá ń bi léèrè wípé ta ní kọrin ewì látẹ̀kan ẹ sọ fún wọn pé alágbẹ̀dẹ ọ̀rọ̀ ni alágbẹ̀dẹ ànàngó ọmọ ajírọ̀gbólóhùn dúdùn.